Yes, sir. Yes, sir. Ẹ káàárọ̀ sir Daddy. Hello. Yes, sir. Ọ̀rọ̀ Wasiu Ayinde tó ń lọ nígboro la fẹ́ kẹ́ sáré bá wa dá sí. Yes, sir Daddy. Ojú dẹ̀ nǹkan mi o. Àì má bínú Daddy ẹ̀. Bó ṣe rí ọ̀rọ̀ Wasiu Ayinde, mi ò fẹ́ kí kó jọ àwọn èèyàn lójú, because he was not the person I know in the early 20s, because we are together ní New York, New Jersey, àjọba ń root gbogbo area yẹn ni. He was not like this, but láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn àríkò ti change, ó ti become another person. Daddy kẹ́ tó bá a tẹ̀síwájú ẹ bá a dárúkọ yín fún àwọn fans yín. Àwọn èèyàn ti mọ̀ mí bọ́ ṣe rí mi yẹn. Ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọkọ ṣoṣo ọmọ líle tó dùn àbí Ológùndúdú káàbọ̀. Orúkọ tèmi nìyẹn o, Kúnlé Ológùndúdú. Ẹ kú ojúmọ́ o, nítorí pé ó joyè. Ṣé bẹ́ẹ̀ ló jọba? Àtìgbà tó ti jẹ Máyégún ló ti ń rude to everybody. Máyégún ló jẹ. Orí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní pátì òun náwó sí kábíyèsí Ọ̀nìrìṣà. Whereas ẹ tó fẹ́ jẹ Máyégún of Ọ̀yọ́ tó bá rí kábíyèsí Ọ̀nìrìṣà ó ń tẹrí bàbá yìí ni. Èwo ni tiẹ̀? Ó wá tún joyè olórí ọmọ ọba tán, ó wá ya wèrè sígboro. Ó wá ṣe any house anybody. Ó wá ṣe any house anybody. But nǹkan tẹ́mi kàn bá sọ fáwọn èèyàn ni pé ẹ̀yin tí ẹ jẹ́ fans ẹ̀, ẹ máa bá a gbàdúrà. Ogun ń ja Wasiu Ayinde. Ó lè jẹ́ láti ilé o, ó lè jẹ́ láàrin àwọn obìnrin o, ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ ẹ̀. Gbogbo ìgbà tó ti ń ṣe gànràngànràn káàkiri yìí, ẹ rí pé ṣe ló dàbí pé ń pa ìràwọ̀ àwọn onífújì tó kù. Gbogbo báyé ṣe ń pariwo àwọn ọmọ Pasuma, tó ń pariwo Atawẹ́wẹ́, tó ń pariwo Saheed Òṣùpá, ẹ rí pariwo wọn lọlẹ̀ torí gàràgàrà tó ń ṣe ó ti fi bo àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. Káwọn gan lọ múra o. Gbogbo ìgbésẹ̀ tí ọmọkùnrin yìí ń gbé, àwọn àfáà tó sọ lórúkọ, ẹ rántí pé mo ṣe rẹ́kọ̀dù ẹ̀ ń gbà ẹ̀ tó ní wọ́n ganu sí. Àwọn àfáà tó sọ lórúkọ, ó bẹ̀rẹ̀ sí bú wọn náà padà ní pé wọ́n ganu sí, àbí Christian ni Wasiu. At the end of the day tó yẹ pé irú àwọn yẹn ṣe ni wọ́n lè dùn. Àbáwọn ìyàwó tó lé lọ, àbáwọn ìyàwó tó pátì, àbáwọn ọmọ tí ò tọ́jú, ṣé àwọn yẹn náà ń sìn ṣé wọn ní ẹlẹ́dàá ni. Àwọn kankan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa fura kó tó máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Irú òun sìn tó bá mọ Bọ́lá Tinubu rí ńkọ́? President Nàìjíríà ni, kì í ṣe president ilé yín. Ìwọ nìkan kọ́ ló ní Bọ́lá Tinubu. At the end of the day gan, ó pẹ́ ó yá sí Bọ́lá Tinubu náà máa kúrò níjọba fẹ́ lòmíì. Kì í ṣe pé ọba ni Bọ́lá Tinubu jẹ ká wá ní pé o lè máa lo idà president títí ayérayé. Ìwọ gan fúnra rẹ̀ o kọ́kọ́ jókòó kó wo kí ni ẹ́, báwo ló ṣe jẹ́, ipa wo ló kó. Nǹkan tó jẹ́ pé gbogbo wa la mọ̀, ẹ tó bá ń lọ sílùú òyìnbó máa mọ̀ wípé o ò lè gbé liquid wọnú plane. Tó bá dẹ̀ fẹ́ gbé liquid wọnú plane torí pé ojú ọ̀rẹ́ president, wọ́n fẹ́ examine ẹ̀. They want to know the type of chemical or acid or water tó wà nú ẹ̀. Omi wo ló fẹ́ gbé lọ́wọ́ tó fẹ́ máa mu tó lè rí eléyìí tó dáa jùlọ nínú plane. Wákàtí mélòó ló fẹ́ lò l'Ábùjá sẹ́kọ̀ọ́ tí ò lè gbé omi, tí ò lè gbé pangolo ọwọ́ ẹ̀ sílẹ̀. Ṣé 10 minutes ló ń mu omi ni? Ṣómi yẹn kò lè gbélẹ̀ kó dè dànù kó dà sílẹ̀ kó mú kọ́ọ̀pù ẹ̀ lọ́wọ́. Tó bá dẹ̀dẹ̀ inú plane tí ó bá fẹ́ momi plane, wákàtí mélòó ló fẹ́ lò títí dé kò wá dẹ̀dẹ̀ kò wá lọ gbómi ẹ̀ pàdé ẹ̀. That is why táwọn èèyàn kan sọ pé rọ́ọ̀mù ni, àwọn kan sọ pé gògóró ni, torí ọtí ló máa ń káwọn èèyàn lára láti gbélẹ̀ ní airport. Tó bá jómi ni what is water? Èló náà ń tà. Irú omi wo ni tiẹ̀? Ṣómi òjò ni? Àbómi àkùrọ̀ ló mú ká sọ pé special àwọn lè rí inú plane. Ṣé ẹ rí gbogbo gànàgànà tó ń ṣe yẹn? I have much respect for him, but gbogbo bó ṣe wá ń ṣe yẹn, in fact kò sẹ́ni tí ò yà lẹ́nu, kò sẹ́ni tí ò jọ lójú. But my advice for his family, friends and fans ni pé kó máa bá gbàdúrà. Àṣàsí ń dà láàmú, èdè wọ́n ń tafà sí. Àdìbẹ̀ kó end up sorrow. That is the reason why táwa fi ń sọ ṣáà máa bú Wasiu ni. Èmi ò lè máa bú Wasiu because we are in the same industry. Ṣùgbọ́n tó bá ti di pé ká ṣòótọ́ fún Àṣàsí ń ja Wasiu Ayinde, ó lè jẹ́ láti ilé wọn o, ó lè jẹ́ láàrin àwọn onífújì tó fẹ́ kó ṣìṣe o, ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ìyàwó tó ti sọ do lórí burúkú o, ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ẹgbẹ́ míì.
nǹkan kan rọrùn pẹ̀lú máa yẹn nítorí dẹ̀ nídìí ni pé kó lọ bọ́sọ ìgbéraga sílẹ̀ kó bọ́sọ ìgbéraga sílẹ̀ èhó yù kó máa gbáyàn níkò ní pọ́blíkì tí fídíò dẹ̀ ń gbé kí ló wá ń bá ká òun náwó sọ̀ ní ọ̀fìfẹ́ kí ló jámọ́ kí ló jẹ́ òrìṣà ni wọ́n máa ń tẹríba fún ni so gbogbo àwọn mistakes mi ò lè kàkún mistake àṣàsí ni ara nǹkan tá à ń sọ nìyẹn nílùú òyìnbó kò lè lọ sí Gatwick kán ní pé kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé lẹ̀ kò lè dé JFK kán ní kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé sílẹ̀ because ogun tó bá wọn try yẹn tó bá try lẹ́ní airport nílùú òyìnbó immediately wọ́n á pe bóyá 911 ní tiwọn bóyá 211 ní tiwọn ọlọ́pàá dé wọ́n á arrest ẹ̀ so but ní bíbá ẹ̀ kò sí organization kò sí arrangement kò sí anything tó jẹ́ pé a lè sọ pé yẹ̀sìn tíjọba pèsè sílẹ̀ ní kò sáàbò gan ní airport ọ̀hún kò sáàbò táàbò bá wà lórí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ lórí aeroplane lórí èrò tó ń wọnú mọ́tò ṣáṣe pálapàla tó ṣe yẹn ṣe bí wọ́n káwọ́ ẹ̀sẹ̀ yìí wọ́n fáńkọ́ọ̀bù sí wọ́n á gbé lọ ni èló ló san ìwọ ló ní jẹ́ẹ̀tì ni gbogbo ẹgbẹ́ ló ti ra jẹ́ẹ̀tì gbogbo àwọn tó gbogbo gàgàrà tó ń ṣe pé olówó olórin olówó fújì lòun kò ṣe lọ ra jẹ́ẹ̀tì àbí Davido kì í ṣẹnu iṣẹ́ ló bá àbí Wizkid náà wà ń bẹ̀ àbáwọn ọmọ pírẹsidẹ́ǹtì kó lọ ra jẹ́ẹ̀tì tó bá fẹ́ kó máa gbé láti inú yàrá ẹ̀ kó máa gbé lọ síbi tó ń gbé lọ tàbí kó lọ jọ àwọn àjẹkọ́ fún ní pléènì tó ń fò lóru ṣé ó lè ṣe yẹn nílùú òyìnbó àwọn èèyàn sọ fún ẹ ṣé kò lè comply tó bá jẹ́ ìlú òyìnbó ni wàá sọ torí pé jẹ́ kí ló jẹ́ gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé kéèyàn lọ dúró síwájú pléènì MC Olúọmọ gan ò lè dúró síwájú mọ́tò Òṣòdì. títí tí plane yẹn gan fi fẹ́ gba ní orí. tó wá di pé òṣèré kí ló ta ló tẹ orí ẹ̀ bá gan ńgbà tí pléènì ń lọ wèrè lẹni tó tẹ orí Wàsíù bá ńgbà tí pléènì ń lọ ó yẹ kó jẹ́ kó forí ẹ̀ lẹ̀ ni àbí ṣé òun nìkan ló ṣẹ̀ máa jẹ́ star ni. ẹ ṣé gan ni sà nǹkan tá a fi ní pé ká dá yín dúró nìyẹn sà ẹ má bínú ṣe ẹ ṣé gan ni.